Fadilatul Imam Al-Sheikh Muhyiddin Salman Hussein. Anki wọn wípé kí wọ́n máa wọlé kí wọ́n máa wá wọ́n wípé àyà Imam Offa ya sahibal masjid hawi lil fadli fi kulli hali ahlan bikum ya samawi àyà Imam Offa ya sahibal masjid hawi للي فضل في كل حال أهلا بكم يا سماوي يا إمام الأوفاوي يا إمام الأوفاوي كجو بيبي يا إمام الأوفاوي يا إمام الأوفاوي يا صاحب المجد هاوي للفضل في كل حال أهلا بكم يا سماوي كجوي يا إمام الأوفاوي أوفاوي يا صاحب المجد هاوي gbogbo àti wọn tẹ̀lé ọba ìmáàmù wa kí wọn máa bọ̀ wá sápá láfíà yìí kí wọn máa bọ̀ sápá láfíà yìí bíkú ya sàmà kí wọn máa bọ̀ sápá láfíà yìí bíkú ya sàmáwì àyà ìmáàmù Offawi bíkú ya sàmáwì àyà ìmáàmù Offawi. Àwọn bàbá wa tí gbogbo wa ti mọ̀ pé wọ́n káàbọ̀ sáàrin wa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ gúnlẹ̀ láyọ̀. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Bí mo ti ń wojú bàbá wa ìmọ̀mọ́ àgbà fún lọ́fà mo rántí ìṣẹ̀lẹ̀ ráńpẹ́ kan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé káàkiri láìpẹ́ yìí tí àwọn bàbá wa ṣàdúrà fún Sẹ́nẹ́tọ̀ Rasheed Ọládọjà báwọn náà ó débi tí bàbá wa Olúbàdàn tí wọ́n ti gbéṣẹ̀ tí wọ́n ó dé nígbà tí nǹkan yẹn wá ṣẹlẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé káàkiri mo wá ní Allahu Akbar mo ní kò yí àwọn èèyàn ní gbogbo ẹlẹ́ni tọ́lọ́n bá ti yàn sípò ìmáàmù tó tún wá jẹ́rù ìlú ńlá bí Ọ̀fà tó ń gorí mímbàrí àṣẹ máa ń bẹ pẹ̀lú ààyè yẹn àṣẹ yẹn lọ́lọ́run wá fẹ́ fi gbogbo ayé Ọlọ́run fẹ́ fi gbogbo ayé rí ló wá jẹ́ kó fi hàn níjọ́ tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ inú mi wá dùn púpọ̀ pé nígbà táwọn náà wá ṣe prógráàmù ó tún wá jẹ́ pé iná la tún gbé wá sílé bàbá wa Alhamdulillah àṣẹ Mustapha Zuglool Asanusi àṣẹ òun náà tọ́lọ́ yàǹda fún àmọ̀pẹ́ rọ̀jò àdúrà fún àtẹ́bá ti bára sọ̀lẹ́ táwọn tún kọ́ àlùbáríkà tó pọ̀ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run kò yàǹda bẹ́ẹ̀ wala la hawla wala quwwata illa billah.